tẹ́lẹ̀ rí Rasheed Ládọjà ti gbáradì múra sílẹ̀ láti rọ́pò olóògbé Ọlákùlẹ́yìn gẹ́gẹ́ bí Olúbàdàn tilẹ̀ Ìbàdàn. Ìmáàmù kan rèé o, ó fi tipá bá ọmọdébìnrin kan ọmọ ọdún 8 lájọṣepọ̀ nípínlẹ̀ Ọ̀ṣun. Afurasí náà ti wà láhàámọ́ àgọ́ ọlọ́pàá. Èèyàn 10 pàdánù ẹ̀mí wọn, èèyàn 3 farapa nínú ìjàmbá ọkọ̀ tó wáyé nípínlẹ̀ Ògùn. Wọ́n sì wà nínú ẹgbẹ́ òṣèlú PDP o. Gómìnà Adémọ́lá Adélékè ló kéde bẹ́ẹ̀. Olórí ìjọba Iran ti yọjú síta o lẹ́yìn ogun Israel àti Iran. Ẹ gbọ́ àwọn àtúpalẹ̀ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. You are welcome to Drive TV. If you're new to this channel, consider subscribing so you won't miss out any of our latest video. Gómìnà tẹ́lẹ̀ rí Rasheed Ládọjà ti gbáradì múra sílẹ̀ láti rọ́pò olóògbé Ọlákùlẹ́yìn gẹ́gẹ́ bí Olúbàdàn tilẹ̀ Ìbàdàn. Gómìnà tẹ́lẹ̀ rí nípínlẹ̀ Ọ̀yọ́ Rasheed Adéwọ̀lú Ládọjà ti ṣetán o láti di Olúbàdàn tilẹ̀ Ìbàdàn tó kàn lẹ́yìn ikú Olúbàdàn ìkẹtàlélógójì ọba Owólabí Ọlákùlẹ́yìn. Ọba Ọlákùlẹ́yìn náà ló wájà lówùúrọ̀ ọjọ́ Ajé Monday ọjọ́ 7 oṣù keje ọdún 2025 lẹ́ni 90 ọdún lẹ́yìn bíi ọdún kan tó gun orí ìtẹ́ àwọn baba ńlá rẹ̀. Ọba tó dolóògbé ọ̀hún tí gómìnà Ṣèyí Mákindé gbé ọ̀pá àṣẹ fún lóṣù keje ọdún 2024 tó kọjá lọ ló rọ́pò ọba Lékan Balógun Àlí Òkúnmádé kejì ẹni tó wájà lóṣù kẹta ọdún 2024 lẹ́yìn àìsàn ráńpẹ́. Gẹ́gẹ́ bí ìṣe ìdílé oyè tí ipò Olúbàdàn kan ló wà láàrin ẹgbẹ́ àgbà civil àti balógun military pẹ̀lú olóògbé Ọlákùlẹ́yìn tó wá láti ìhà balógun. Orí adé ọrùn ìlẹ̀kẹ̀ tó yè kan ni wọ́n ń retí láti ìhà ẹgbẹ́ àgbà níbi tí Ládọjà ti jẹ́ àgbà oyè jùlọ. Ní oṣù kẹsàn-án ọdún 2024 tó kọjá lọ ni Ládọjà ṣe àjọyọ̀ ọjọ́ ìbí 100 ọdún lókè èèpẹ̀. Lóṣù kẹjọ ọdún 2024 ni wọ́n fi Rasheed Ládọjà jẹ ọ̀tún Olúbàdàn tilẹ̀ Ìbàdàn. Èyí ló fòpin sí awuyewuye tó bẹ́ sílẹ̀ lórí ìtẹ́wọ́gbà oyè ọ̀hún. Ọba Ọlákùlẹ́yìn tó gbéṣẹ̀ náà ló dé adé fún Ládọjà gẹ́gẹ́ bí oyè ọ̀tún tó jẹ. Èyí tó sì fi hàn gẹ́gẹ́ bí ẹni tó lẹ́tọ̀ọ́ sí oyè ọba gẹ́gẹ́ bí Olúbàdàn tilẹ̀ Ìbàdàn. Ìmáàmù kan rèé o, ó fi tipá bá ọmọdébìnrin kan ọmọ ọdún 8 lájọṣepọ̀ nípínlẹ̀ Ọ̀ṣun. Afurasí náà ti wà láhàámọ́ àgọ́ ọlọ́pàá. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀ṣun ti náwó gan àáfàá ẹlẹ́sìn Islam kan torúkọ rẹ̀ ń jẹ́ Kádírè fẹ̀sùn fífipá bá ọmọdébìnrin ọmọ ọdún 8 lájọṣepọ̀ nílùú Ẹdẹ nípínlẹ̀ Ọ̀ṣun. Ìṣẹ̀lẹ̀ náà tó wáyé lágbègbè ìlú Ẹdẹ ló ṣokùnfà bí àwọn olùgbé ìlú tínú bí ọ̀hún ṣe gùnlé ìwọ́de ìfẹ̀hónúhàn tí wọ́n sì ṣèkọlù sí afurasí náà lẹ́yìn tí wọ́n náwó gan. Agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà Abíọ́dún Ọ̀jẹ́lábí ẹni tó fi ìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ fún àwọn akọ̀ròyìn The Punch lọ́jọ́ àbámẹ́ta sátidé ọjọ́ 5 oṣù keje ọdún 2025 sọ wípé ikọ̀ àwọn agbófinró gbéra lọ sí agbègbè náà lẹ́yìn tí wọ́n ta iléeṣẹ́ ọlọ́pàá lólobó. Nígbà tí àwọn ikọ̀ agbófinró gúnlẹ̀ sí agbègbè náà, àwọn ikọ̀ àmọ̀tẹ́kùn tí wọ́n fi gbóròfin gbé afurasí náà síbẹ̀ fà lé ọwọ́ àwọn agbófinró. Agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá sọ wípé afurasí náà ti wà lágọ̀ọ́ ọlọ́pàá ṣùgbọ́n àwọn fẹ́ kí àgọ́ ọlọ́pàá ṣe iṣẹ́ ìwádìí ìfimúfínlẹ̀ ṣáájú kí wọ́n tó taari ọ̀rọ̀ náà lọ ẹ̀ka agbófinró tó ń rí sí ìwádìí ìfimúfínlẹ̀ ìwà ọ̀daràn SCID. Agbẹnusọ ikọ̀ àmọ̀tẹ́kùn Ìdòwú Yusuf bákan náà fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀. Ó sọ wípé ìmáàmù mọ́sálásí ni afurasí náà, ó sì tún ní iléèwé ẹ̀kọ́ kéwu lágbègbè náà níbi tó ti ń kọ́ àwọn akẹ́kọ̀ọ́ ní kéwu. Àwọn ọlọ́pàá ti tẹ̀síwájú nínú iṣẹ́ ìwádìí ìfimúfínlẹ̀. Ará àdúgbò agbègbè náà ẹni tó ní kán forúkọ bò wọ́n láṣìírí sọ wípé olùfarakásá náà ni wọ́n ṣàwárí nínú àgbàrá ẹ̀jẹ̀. Èyí ló mú kí ìyá ọmọdébìnrin náà tàkòtò ìbéèrè sí pé ta ló ṣe ọ́ báyìí, kí ló ṣẹlẹ̀, bí ó ti jẹ́ pé wọ́n ti ń wá ọmọdébìnrin náà káàkiri lákòókò ọ̀hún ṣáájú kí wọ́n tó ṣàwárí rẹ̀ níbi tó ti ń sun ẹkún àti nínú àgbàrá ẹ̀jẹ̀. Gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́, lójú ẹsẹ̀ ni wọ́n gbé ọmọdébìnrin náà lọ ọgbà ilé ìwòsàn ní Ẹdẹ níbi tí wọ́n ti ṣàyẹ̀wò rẹ̀. Gbogbo ẹ̀yin òbí àti alágbàtọ́, ẹ dákun ẹ jẹ́ ká máa kíyèsí àwọn ọmọ wa lọ́kùnrin àti lóbìnrin. A ò sì ní fojú sunkún àwọn ọmọ wa láṣẹ Adẹ́dàá. Ẹ ṣé púpọ̀ fún gbígbọ́ àti wò tí ẹ̀ ń wò wá. Èèyàn 10 pàdánù ẹ̀mí wọn,
èèyàn 3 farapa nínú ìjàmbá ọkọ̀ tó wáyé nípínlẹ̀ Ògùn. A ò mà ní rìn lọ́jọ́ tẹ́bi ń pa ọ̀nà, kò dín ní èèyàn 10 tó pàdánù ẹ̀mí wọn nígbà tí àwọn èèyàn 3 míì sì farapa yánnayànna nínú ìjàmbá ọkọ̀ kan tó wáyé lójú ọ̀nà márosẹ̀ Ìjẹ̀bú Òde sílùú Ìbàdàn lálẹ́ ọjọ́ Ẹtì Friday. Gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́, ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀ náà wáyé nígbà tí ọkọ̀ tó gbé èrò 15 ọ̀hún sì kó sínú odò látòrí afárá Òmù lágbègbè Àwá Ìjẹ̀bú lójú ọ̀nà márosẹ̀ ọ̀hún. Ó sojú mi kòró kan tó pe orúkọ ara rẹ̀ ní TMC lọ́jọ́ Àbámẹ́ta Sátidé sọ fún àwọn akọ̀ròyìn pé ọkọ̀ náà ló ń sáré àsápajúdé nígbà tó sọ ìjánu búréèkì rẹ̀ nù tó sì kó sínú odò lábẹ́ afárá náà. Fọ́nrán fídíò tó gba orí ìtàkùn ayélujára ṣàfihàn òkú àwọn èrò náà nígbà tí àwọn olùbánikẹ́dùn sì ń gbìyànjú láti ṣàwárí àwọn èrò yòókù látinú ọkọ̀ náà tó há sínú odò ọ̀hún. Ẹni tó ń fi ìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀, agbẹnusọ fún àjọ tó ń mójútó lílọ bíbọ̀, gbígbọ́ràn, títẹ̀lé òfin ìlànà à ń tẹ̀lé lójú pópó Traffic Compliance and Enforcement Agency nípínlẹ̀ Ògùn, Babátúndé Akínbíyì, nínú ọ̀rọ̀ rẹ̀ lórí fóònù pẹ̀lú àwọn akọ̀ròyìn lọ́jọ́ Àbámẹ́ta Sátidé jẹ́ kó di mọ̀ pé ìṣẹ̀lẹ̀ náà wáyé ní dédé aago 8:30 alẹ́ lọ́jọ́ Ẹtì Friday. Ó sọ wípé àwọn ikọ̀ tó ń rí sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì kò láǹfààní láti gúnlẹ̀ sí ibi tí ìṣẹ̀lẹ̀ náà ti wáyé títí di òwúrọ̀ ọjọ́ Àbámẹ́ta Sátidé. Akínbíyì fi kún pé gẹ́gẹ́ bí ó sojú mi kòró kan ṣe wí, sísáájú ọkọ̀ lójú pópó lórí eré àsápajúdé ló jẹ́ kí awakọ̀ náà sọ bírèkì ìjánu rẹ̀ nù lẹ́yìn torí ọkọ̀ tó ń bọ̀ níwájú rẹ̀. Ọkọ̀ bọ́ọ̀sì náà ló yà wọnú igbó lọ tó sì lọ forí sọ òkúta ńlá kan tí ó wà ní ojú ọ̀nà náà. Èyí ló mú kí ọkọ̀ náà kó sínú odò lẹ́yìn ọ̀rẹ̀yìn. A gbọ́ pé èèyàn 2 tó fi mọ́ ọmọ kékeré àti àgbàlagbà kan mórí bọ́ lọ́wọ́ ewu láì farapa. Agbẹnusọ Trace jẹ́ kó di mímọ̀ pé àwọn olùfarakásá tó farapa àti òkú àwọn olóògbé ti jẹ́ gbígbé lọ sí ọgbà ilé ìwòsàn ilé ìgbókùpamọ́sí Ìjẹ̀bú Òde. Akínbíyì nígbà tí àjọ Trace, ọlọ́pàá àti àjọ ẹ̀ṣọ́ ojú pópó ń bá àwọn mọ̀lẹ́bí àwọn olùfarakásá náà kẹ́dùn, wọ́n sì kìlọ̀ fáwọn onímọ́tò láti dẹ́kun sísáré àsápajúdé lójú pópó àti ìrìn àjò alẹ́. Ó sọ ewu tó rọ̀ mọ́ ikú òjijì, ikú àìtọ́jọ́ kò ní ṣẹlẹ̀ sẹ́nì kọ̀ọ̀kan láti Elédùà. Ẹ ṣé púpọ̀ fún gbígbọ́ àti wò tí ẹ̀ ń wò wá. Mo sì wà nínú ẹgbẹ́ òṣèlú PDP o. Gómìnà Adémọ́lá Adélékè ló kéde bẹ́ẹ̀. Níṣe ni ọ̀pọ̀ àwọn olóṣèlú Nàìjíríà kan ń kúrò nínú ẹgbẹ́ òṣèlú kan bọ́ sínú ẹgbẹ́ òṣèlú mìíràn. Látàrí èyí, àwọn ọmọ Nàìjíríà tí wọ́n ń fi ẹnu kún gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Adémọ́lá Adélékè pé òun náà ti ń gbèrò láti kúrò nínú ẹgbẹ́ òṣèlú PDP lọ sí ẹgbẹ́ òṣèlú APC. Kódà àwọn nǹkan ní ìmọ́lẹ̀ ti fẹ́ wọ inú òkùnkùn lọ ní ìpínlẹ̀ Ọ̀ṣun, èyí tó túmọ̀ sí pé gómìnà Adélékè tí ọ̀pọ̀ mọ̀ sí ìmọ́lẹ̀ fẹ́ lọ sí ẹgbẹ́ mìíràn, pẹ̀lú bí àwọn ọmọ Nàìjíríà ṣe wá mú ariwo rẹ̀ bọnu pé ó fẹ́ kúrò nínú ẹgbẹ́ kan bọ́ sí ìkejì báyìí. Gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Adémọ́lá Adélékè ti sọ bó ṣe ń lọ ní ìhà tirẹ̀ nínú àlàyé tó ṣe lójú òpó ayélujára rẹ̀ lọ́jọ́ Àbámẹ́ta Sátidé ọjọ́ 5 oṣù keje ọdún 2025. Adélékè táwọn èèyàn túmọ̀ sí ìmọ́lẹ̀ kéde pé òun sì ń ṣe olóòótọ́ sí ẹgbẹ́ PDP nípínlẹ̀ Ọ̀ṣun ní tòun. Gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun náà sọ pé ọmọ ẹgbẹ́ PDP sì lòun tọkàntọkàn. Ó ní ìpè ọlọ́kan òjọ̀kan ni òun ti ń gbà láti nǹkan bíi wákàtí díẹ̀ sẹ́yìn tí wọ́n ń béèrè lọ́wọ́ òun pé ṣé òun ti kúrò nínú ẹgbẹ́ PDP lóòótọ́. Gómìnà kéde pé òun fẹ́ fi dá àwọn èèyàn dáadáa ìpínlẹ̀ Ọ̀ṣun lójú pé olóòótọ́ ọmọ ẹgbẹ́ PDP sì ni òun, kò sí gìrì kankan. Ó ní àfojúsùn òun kò yí padà bí òun yóò ṣe mú àwọn kókó 5 tóun ṣe ìlérí rẹ̀ fún àwọn èèyàn Ọ̀ṣun ṣẹ ló jẹ òun lógún. Adélékè fi kún pé kí ẹnikẹ́ni má ṣe gba àhesọ tó ń lọ láàrin ìlú pé òun ti kúrò ní ẹgbẹ́ PDP gbọ́. Ó ní kí wọ́n máa ṣàtìlẹ́yìn
fún ìjọba òun lọ. Àyípadà oríṣiríṣi ló ń wáyé lágbo òṣèlú Nàìjíríà báyìí pẹ̀lú bí àwọn ẹgbẹ́ òṣèlú tuntun ṣe ń dìde ní ìgbáradì fún ìdìbò ọdún 2027. Èyí mú kí àwọn kan fi ẹgbẹ́ tó gbé wọn dépò sílẹ̀ tí wọ́n sì ń darapọ̀ mọ́ ẹgbẹ́ mìíràn káàkiri. Àwíjàre àwọn ẹgbẹ́ alátakò náà ni pé Nàìjíríà kò gbọdọ̀ di orílẹ̀-èdè ẹlẹ́gbẹ́ òṣèlú kan. Wọ́n fi kún pé ohun tí ẹgbẹ́ òṣèlú APC àti ààrẹ Bọ́lá Tinubu ń fẹ́ nìyẹn, ṣùgbọ́n àwọn kò ní jẹ́ kó rí bẹ́ẹ̀ rárá bó ti wulẹ̀ kó mọ. Bẹ́ẹ̀ sì ni ẹgbẹ́ APC náà kò yéé sọ pé òfo ọjọ́ kejì ọjà ni àwọn alátakò yóò bá dé nínú ìdìbò ọdún 2027. Ẹ ṣé púpọ̀ fún gbígbọ́ àti wíwò tí ẹ̀ ń wò wá. Olórí ìjọba Iran ti yọjú síta ò lẹ́yìn ogun Israel àti Iran. Olórí ìjọba Iran Ayatollah Ali Khamenei ti farahàn fún ìgbà àkọ́kọ́ láti ìgbà tí ogun tó bẹ́ sílẹ̀ láàrin Israel àti Iran ti bẹ̀rẹ̀. Iléeṣẹ́ tẹlifíṣàn Iran ṣàfihàn bí Khamenei ṣe ń káwọn olùjọsìn ní mọ́sálásí kan lọ́jọ́ àbámẹ́ta Sátidé ṣáájú àjọ̀dún Shia Asura. Ọjọ́ 13 oṣù kẹfà tó kọjá ni olórí ìjọba Iran fojú hàn níta gbangba nígbà kẹyìn nígbà tó sọ̀rọ̀ nínú fọ́nrán kan lórí ogun Israel àti Iran. Àwọn ògbóǹtarìgì ọ̀gágun àtàwọn onímọ̀ sáyẹ́ǹsì Iran ló pàdánù ẹ̀mí wọn nínú ìṣẹ̀lẹ̀ náà. Israel ló kọ́kọ́ ju àdó olóró sí ibùdó ìkó nǹkan ìjà olóró Iran sí. Iran náà sì gbẹ̀san lẹ́yìn tí iléeṣẹ́ ológun Iran náà ju oríṣiríṣi àdó olóró padà sí Israel. Ìgbà mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ni Khamenei sọ̀rọ̀ lórí ẹ̀rọ amóhùnmáwòrán láàrin ogun tó wáyé fún ọjọ́ 12 láàrin Israel àti Iran. Lẹ́yìn náà ni ìròyìn kan sọ pé olórí ìjọba Iran ti sá pamọ́ sínú ihò ilẹ̀ kan. Àmọ́ iléeṣẹ́ tẹlifíṣàn Iran ṣàfihàn Khamenei lọ́jọ́ àbámẹ́ta níbi tó ti ń kí ọ̀pọ̀ èèyàn tí inú àwọn èèyàn tó rí sì ń dùn. Àwọn èèyàn wo Khamenei lórí tẹlifíṣàn Iran bí ó ti kọjú sí onímọ̀ nípa ẹ̀sìn Islam Mahmoud Karimi tí ó sì sọ fún un pé kí ó kọrin ilẹ̀ Iran ó Iran. Orin yìí di gbajúgbajà orin tí ọ̀pọ̀ èèyàn ń kọ lásìkò ogun ọjọ́ 12 tó wáyé láàrin Iran àti Israel. Iléeṣẹ́ tẹlifíṣàn Iran sọ pé ní mọ́sálásí Imam Khomeini ní Tehran ni àwọn ti ṣe fídíò olórí ìjọba Iran náà. Ẹ̀wẹ̀ iléeṣẹ́ tẹlifíṣàn Iran ti ké pe aráàlú láti bẹ̀rẹ̀ sí ní fi fídíò ránṣẹ́ lórí Khamenei tó yọjú síta padà lẹ́yìn ogun tó wáyé pẹ̀lú Israel. Khamenei farahàn lásìkò yìí tí Iran tó jẹ́ ẹlẹ́sìn Islam sì à ń kẹ́dùn lọ́wọ́ nínú oṣù Muharram èyí tí olórí ìjọba orílẹ̀-èdè náà máa ń kópa nínú rẹ̀. Ọjọ́ 10 oṣù Muharram tó bọ́ sí ọjọ́ 6 oṣù keje ní ọdún Ashura máa ń wáyé. Lásìkò ọdún yìí làwọn mùsùlùmí Shiite máa ń ṣe ìrántí ikú Hossein tó jẹ́ ọmọ Ànábì Muhammad. Ṣáájú lọ́jọ́ 16 oṣù kẹfà tó kọjá ní Khamenei lérí nínú fọ́nrán kan tí iléeṣẹ́ tẹlifíṣàn Iran gbé jáde pé Iran kò ní gbà fún Israel bó tilẹ̀ jẹ́ pé ààrẹ Donald Trump Amẹ́ríkà ń pè fún àlàáfíà. Ọjọ́ 22 oṣù kẹfà ni Amẹ́ríkà dá sí ogun náà lẹ́yìn tí wọ́n ju àdó olóró sí ibùdó nǹkan ìjà olóró Iran. Bàálù ìjagun 125 iléeṣẹ́ ológun Amẹ́ríkà ló ṣe ìkọlù sí ibùdó nǹkan ìjà olóró Iran tó wà ní Fordo, Natanz àti Isfahan. Iléeṣẹ́ ètò ìdájọ́ Iran ní kò dín ní 900 èèyàn tó pàdánù ẹ̀mí wọn nínú ogun ọ̀hún tó wáyé fún ọjọ́ 12. Ẹgbẹ́ òṣìṣẹ́ nílẹ̀ wa Nàìjíríà NLC ti ń dúnkòokò láti bẹ̀rẹ̀ ìyanṣẹ́lódì látàrí ètò ààbò tó mẹ́hẹ̀, ìṣẹ́ àti òṣì tó ń bá àwọn èèyàn Nàìjíríà fínra àti ọ̀wọ́ngógó tó gbilẹ̀ nílẹ̀ wa Nàìjíríà. Èyí ni ìfẹnukò àwọn àgbààgbà ẹgbẹ́ náà lẹ́yìn ìpàdé àpérò wọn tí wọ́n ṣe ní ìlú Abẹ́òkúta, olú ìlú ìpínlẹ̀ Ògùn. Ẹgbẹ́ NLC ní àwọn kò ní jókòó máa wòran nígbà tí ètò ọrọ̀ ajé àti ìṣèjọba àwarawa Nàìjíríà ń dojú délẹ̀. Àtẹ̀jáde ìfẹnukò kan tí ààrẹ ẹgbẹ́ òṣìṣẹ́ NLC Joel Ajaero àti akọ̀wé rẹ̀ Emmanuel Ogbuaja buwọ́lù sọ pé ẹ̀mí èèyàn tó lé ní 700,000 ló ti nù ní Nàìjíríà láàrin ọdún kan látàrí àìsí ààbò láìsí pé orílẹ̀-èdè wà lójú ogun. Ẹgbẹ́ NLC
ṣèkìlọ̀ pé pẹ̀lú ètò ààbò tó ti mẹ́hẹ̀ yìí àwọn àgbẹ̀ kò lè dáko bíi ti ìgbà kan mọ́ tí èyí sì lè ṣokùnfà ìyàn láàrin ìlú tí ìjọba kò bá tètè mójútó. Wọ́n bu ẹnu àtẹ́ lu ìjọba pé wọn kò gbé ìgbésẹ̀ tó yẹ láti dáàbò bo ẹ̀mí àti dúkìá àwọn èèyàn. Wọ́n wá rọ ìjọba láti kéde ìlú òfararọ lẹ́ka ètò ààbò Nàìjíríà kí wọ́n sì pàṣẹ fáwọn ẹ̀ṣọ́ aláàbò láti máa fi ìyà tó tọ́ jẹ àwọn ọ̀daràn tí ọwọ́ bá ti tẹ̀ tó ń hu àwọn ìwà ibi náà. Alága ẹgbẹ́ òṣìṣẹ́ nípínlẹ̀ Ògùn Adémọ́lá Ahmed Benko ó sọ pé àwọn kùdìẹ̀kudiẹ tó ń wáyé ní Nàìjíríà ló mú àwọn pinnu pé ó ṣeéṣe kí àwọn bẹ̀rẹ̀ ìyanṣẹ́lódì tí ìjọba kò bá tètè wá wọ̀rọ̀kọ̀ fi ṣàdá lórí àwọn ìṣòro náà. Ahmed Benko wòye pé ojoojúmọ́ ni owó oúnjẹ ń lọ sókè àti pé ètò ààbò tó mẹ́hẹ̀ ní Nàìjíríà tún peléke sí i. Nítorí àsìkò yìí tó lè dẹ̀ndẹ̀n mọ́ àwọn ọmọ ìlú, àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà látòrí kápani lónìí kápani lọ́la ni àwọn ṣe ké gbàjarè síta pé tí wọn kò bá tètè ṣe àtúnṣe gẹ́gẹ́ bí ìjọba ó ṣeéṣe káwọn tẹ̀síwájú láti gùnlé ìyanṣẹ́lódì. Nígbà tó ń sọ̀rọ̀ lórí ìgbà tó ṣeéṣe kí ìyanṣẹ́lódì náà wáyé, ó ní táwọn àgbààgbà ẹgbẹ́ náà ní Nàìjíríà bá ti fẹnu kò lórí ìgbà tó máa jẹ́ ni àwọn máa fi léde. Ó ṣàlàyé pé ó ṣeéṣe kó jẹ́ pé ìwọ́de ló máa kọ́kọ́ wáyé tàbí ìyanṣẹ́lódì oníkìlọ̀ tàbí aláìní gbèdéke ni àwọn máa fi ẹnu kò lé lórí. Akẹ́kọ̀ọ́ kan rèé o, ó ṣekú pa akẹ́kọ̀ọ́bìnrin fásitì Nsukka lórí ẹgbẹ̀rún 15 náírà 15,000 naira àfikún owó fún ìbálòpọ̀ eré kọjúsájà kọ̀yìnsájà. Ó gbẹnu tán o. Akẹ́kọ̀ọ́bìnrin iléèwé gíga University of Nigeria Nsukka UNN ẹni tó jẹ́ ṣíṣekúpa nínú òtẹ́ẹ̀lì lọ́sẹ̀ tó kọjá lórí ẹgbẹ̀rún 15 náírà 15,000 naira àfikún owó fún ìbálòpọ̀ lílọ lẹ́lẹ́kejì ìyẹn second round lẹ́yìn ẹgbẹ̀rún 5 owó àkọsílẹ̀. Èyí jẹyọ jáde nípasẹ̀ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Enugu lọ́jọ́ Ajé Monday nínú àtẹ̀jáde kan tó jẹ́ gbígbé jáde síta nípasẹ̀ agbẹnusọ ọlọ́pàá SP Daniel Udokwe. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde náà ṣe wí, olùfarakásá náà ni ó jẹ́ ṣíṣekúpa nípasẹ̀ akẹ́kọ̀ọ́ akẹgbẹ́ rẹ̀ lórí àríyànjiyàn tó bẹ́ sílẹ̀ lórí owó sísan fún ìbálòpọ̀ eré kọjúsájà kọ̀yìnsájà nínú yàrá lóòtẹ́ẹ̀lì. Gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́, látàrí àríyànjiyàn ọ̀hún tó di wàhálà, níṣe ni afurasí bá fún akẹ́kọ̀ọ́bìnrin náà pa lójú ikú. Ó mà ṣe o. Deborah Sam Praise ẹni ọdún 22 ni olóògbé akẹ́kọ̀ọ́bìnrin olùfarakásá náà nígbàtí orúkọ aṣekúpani ọ̀hún sì ń jẹ́ Emmanuel Gambo ẹni ọdún 22 bákan náà tó wá láti ìpínlẹ̀ Kogi. Daniel jẹ́ kó di mímọ̀ pé fóònù tó jẹ́ iPhone àtàwọn ẹ̀rọ ìgbàlódé míì bíi tablet, earbuds àti àwọn nǹkan míì tó jẹ́ ti tarábìnrin náà ni wọ́n ṣàwárí. Ó sọ nínú àtẹ̀jáde náà pé àgọ́ ọlọ́pàá Nsukka ni wọ́n kọ́kọ́ fi ìṣẹ̀lẹ̀ náà tó létí ṣáájú kí wọ́n tó taari ọ̀rọ̀ náà lọ ẹ̀ka agbófinró tó ń rí sí ìwádìí ìfimúfínlẹ̀ ìwà ọ̀daràn SCID fún ìwádìí tó lóòrín. Kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Enugu Mahmood Giwa gbósùbà káre fún àwọn ikọ̀ agbófinró ọ̀tẹlẹ̀múyẹ́ fún àṣeyọrí bí wọ́n sì náwó gan afurasí ọ̀hún. Ó fi dá àwọn aráàlú lójú ìfarajìn iléeṣẹ́ ọlọ́pàá láti rí dájú pé ìdájọ́ òdodo, ètò ààbò àti òfin fẹsẹ̀ múlẹ̀ nípìnlẹ̀ náà. Ó rọ àwọn òbí àti alágbàtọ́ láti máa kíyèsí àwọn ọmọ wọn kí wọ́n sì máa ṣèkìlọ̀ fáwọn ọ̀dọ́ tako àwọn ìwà ìbàjẹ́ láwùjọ kí wọ́n mọ àwọn tí wọ́n mọ̀ bá rìn. Gbogbo abiyamọ ayé a ò máa ní fojú sunkún àwọn ọmọ wa láṣẹ Elédùà. Ẹ ṣé púpọ̀ fún gbígbọ́ àti wíwò tí ẹ̀ ń wò wá.